Àbájáde ìpàdé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó wáyé nílùú Ìbàdàn rèé o. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè Nàìjíríà ti kéde pé àwọn ti ṣètò ìlànà tuntun láti kojú àwọn ìṣòro tó ń dojú kọ Nàìjíríà. Ìpinnu yìí ni wọ́n kéde rẹ̀ lópin ìpàdé ńlá kan tí wọ́n ṣe nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Sátidé ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2026. Wọ́n sọ pé ìpàdé náà jẹ́ ìgbésẹ̀ kan nínú ìgbìyànjú láti gba orílẹ̀-èdè yìí kúrò lọ́wọ́ ìjọba aninilára tí wọ́n ń ṣe ìjọba lórílẹ̀-èdè yìí. Lára ohun tí wọ́n fẹnukò lé lórí ni pé àwọn yóò tako gbogbo èròńgbà láti mú kí orílẹ̀-èdè Nàìjíríà di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ kó hàn pé àwọn máa kópa nínú ìdìbò ọdún 2027 pẹ̀lú fífa àwọn olùdíje kalẹ̀ fún gbogbo ipò pàtàkì tó fi mọ́ ipò ààrẹ. Wọ́n tún sọ pé gbogbo ẹgbẹ́ alátakò yóò ṣiṣẹ́ pọ̀ láti yan olùdíje kan ṣoṣo fún ipò ààrẹ ní ọdún 2027, ẹni tí gbogbo wọn yóò fara mọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò darí ìgbàlà orílẹ̀-èdè àti àwọn aráàlú tó ń jìyà. Nípa ètò ìdìbò, wọ́n fẹ̀sùn kan alága INEC, Ọ̀jọ̀gbọ́n Joash Amopitan pé kò fi hàn pé òun jẹ́ olótìítọ́. Wọ́n sì ní kò yẹ kó jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ni yóò darí ìdìbò ọdún 2027. Wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti pàdánù ìgbẹ́kẹ̀lé wọn nínú rẹ̀ àti pé bó ṣe wà lórí ipò lè fa ìṣòro ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Àwọn ẹgbẹ́ náà tún ké sí ilé aṣòfin orílẹ̀-èdè yìí pé kó yára tún òfin ìdìbò ọdún 2026 ṣe láti yọ gbogbo abala tó lè ba òtítọ́ àti ìwà mímọ́ ìdìbò jẹ́ tàbí tako ìlànà òfin orílẹ̀-èdè yìí. Bákan náà, wọ́n béèrè pé kí gbogbo àwọn olóṣèlú pàtàkì tí wọ́n wà ní àtìmọ́lé tàbí tí wọ́n halẹ̀ mọ́ lórí ẹ̀sùn tó tọ́ sí bẹ́ẹ̀lì gba ìtúsílẹ̀ kíákíá, wọ́n sì fún wọn ní àǹfààní láti lo ẹ̀tọ́ òmìnira wọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n tún tako àwọn ìlànà tuntun tí INEC gbé kalẹ̀, wọ́n sì béèrè pé kí wọ́n fún àwọn ẹgbẹ́ òṣèlú láyè láti ṣe ìdìbò abẹ́lé títí di òpin oṣù keje ọdún tá a wà yìí. Wọ́n tún wá yin àwọn èèyàn Nàìjíríà lọ́wọ́ fún sùúrù àti ìgbáradì wọn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ alátakò láti gba orílẹ̀-èdè yìí lọ́wọ́ ìṣàkóso burúkú. Níkẹyìn, àwọn ẹgbẹ́ òṣèlú alátakò dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Engineer Ṣèyí Mákindé àti àwọn ará ìpínlẹ̀ náà fún gbígbà wọ́n láyè láti ṣe ìpàdé pàtàkì ọ̀hún.